ṣé lóòótọ́ ni pé ẹni Ọlọ́run rán sí ni ló ń ṣe ni lóore? SẸYIN náà ti gbóhun tí Funke Akindele ṣe fún ọkùnrin yìí táwọn èèyàn fi ń sọ̀rọ̀. Ó mà wá ga báyìí o, Iyabo Ojo kéde ìpadàbọ̀ rẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn bí oṣù méjì tó ti lọ bá ọmọ rẹ̀ tọ́jú ọmọ tuntun. Láriwo bá tún gba orí ayélujára kan, èyí lohun tó ṣẹlẹ̀. SÄYIN náà ti gbóhun tí Wasila Coded sọ nípa ìjì burúkú tó jà nínú ìgbéyàwó rẹ̀ láìpẹ́ yìí, ìgbàgbọ́ rẹ̀ lórí ìgbéyàwó àti ìdí tó fi gbà láti jẹ́ ìyàwó kẹta nílé ọkọ tó fẹ́ báyìí. Àwọn èèyàn fi ní òun ló nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ yìí tó sì ń sa ipá rẹ̀ láti rí i pé ìgbéyàwó náà kò dàrú. Èyí lohun tó sọ. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé, kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ṣé lóòótọ́ ni pé ẹni Ọlọ́run rán sí ni ló ń ṣe ni lóore? SÄYIN náà ti gbóhun tí Funke Akindele ṣe fún ọkùnrin yìí táwọn èèyàn fi ń sọ̀rọ̀. Bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe nǹkan tuntun mọ́ pé kí àwọn èèyàn pàápàá jùlọ àwọn òṣèré ilẹ̀ wa jáde láti sọ̀rọ̀ gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa. Tí sinimá rẹ̀ máa ń tayọ gidigidi ni. Funke Akindele tí àwọn èèyàn mọ̀ sí Jennifer, pàápàá jùlọ lórí bó ṣe máa ń ràn wọ́n lọ́wọ́, tó máa ń jáde tán fún wọn, tó máa ń fi owó ṣe àtìlẹ́yìn fún wọn, bẹ́ẹ̀ ló tún máa ń fi àdúrà jagun fáwọn èèyàn. Lóòótọ́ ni pé kò sí béèyàn sì lè dá tó kó má kù síbì kan. Ṣùgbọ́n èyí tí ọ̀gbẹ́ni kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlálékan Láyẹmí sọ pé Funke Akindele tún ṣe fún òun ìtúgbẹnu tán o. Bẹ́ẹ̀ ló mú àwọn èèyàn lọ́kàn gidigidi débi pé níṣe ni wọ́n kí àdúrà mọ́lẹ̀ ní kíkankíkan. Wọ́n ń rọ̀jò rẹ̀ fún òṣèré yìí tí wọ́n ní àwọn ọmọ rẹ̀ náà yóò bá a láàánú pàdé ní gbogbo ibi tí wọ́n bá lọ. Gẹ́gẹ́ bí àlàyé tí ọ̀gbẹ́ni Ọlálékan ṣe, arákùnrin yìí ní òun ṣe àìsàn kíndìnrín tóun sì ti wà ní bèbè ikú kó tó di pé ọ̀rọ̀ náà tó Funke létí. Tí gbajúmọ̀ òṣèré yìí sì dìde sí ọ̀rọ̀ ọmọkùnrin yìí, ó ṣe dá òbítíbitì owó sílẹ̀ fún iṣẹ́ abẹ arákùnrin yìí ló ṣe ń fi àdúrà jagun fún un. Bẹ́ẹ̀ ló tún gbé jáde sórí ìkànnì ayélujára rẹ̀ pé kí àwọn olólùfẹ́ òun bá òun lọ́wọ́ sí ọ̀rọ̀ ọmọkùnrin yìí. Tí àwọn ẹlẹ́yinjú àánú náà sì dáwó fún iṣẹ́ abẹ ọ̀gbẹ́ni Lékan láti pààrọ̀ kíndìnrín rẹ̀. Ní báyìí ọmọkùnrin náà sì ti gbádùn dáadáa. Ó sì jẹ́ pé pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ni ọ̀gbẹ́ni Lékan fi jáde láti dúpẹ́ lọ́wọ́ òṣèré tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí áńgẹ́lì rẹ̀ yìí. Nínú fídíò kan tí arákùnrin Ọlálékan ṣe láti dúpẹ́ lọ́wọ́ Funke Akindele àti gbogbo àwọn tó ṣe àtìlẹ́yìn fún ló ti ṣàlàyé báyìí pé níbi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn wọ́n gbé fọ́nrán mi jáde lórí ìkànnì yìí tí mo ń bẹ gbogbo ọmọ Nàìjíríà fún àtìlẹ́yìn wọn lórí iṣẹ́ abẹ láti pààrọ̀ kíndìnrín mi. Lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta sí ìgbà náà èmi nìyí níbí báyìí. Wọ́n ti dá mi sílẹ̀ nílé ìwòsàn, iṣẹ́ abẹ náà yọrí sí rere, bẹ́ẹ̀ lára mi ti ń yá dáadáa. Mo fẹ́ sọ fún gbogbo àwọn tó dá sí ọ̀rọ̀ mi pé Ọlọ́run alágbára yóò tẹ̀síwájú láti máa bùkún yín síwájú sí i. Ó sì fẹ́ kí gbogbo èèyàn bá mi dúpẹ́ lọ́wọ́ arábìnrin Funke Akindele tí Ọlọ́run lò gẹ́gẹ́ bí áńgẹ́lì fún mi. Lórí bó ṣe gbárùkù tì mí ní gbogbo ọ̀nà nínú ìmọ̀lára ni o, owó ni o àti àdúrà. Nítorí báwo la ṣe máa ṣàlàyé pé tó o bá gbé ìpè rẹ tó wá jẹ́ Funke Akindele ló wà lórí aago, tí ó sì máa gbàdúrà fún mi pé ẹ ò ní kú, ẹ ò ní kú. Àwọn àdúrà Yorùbá tó lágbára yẹn ló máa ń gbà fún mi. Tèmi náà sì máa sàmì nínú ìrora tí mo wà. Nígbà tí mo kúrò nílé ìwòsàn tó pè mí, ó sọ fún mi pé mo sọ fún ẹ pé ò ní kú. Ó ní Ọlọ́run ti sọ fún òun pé mi ò ní kú. Ó dúpẹ́ gidigidi, kódà mi ò mọ bí màá ṣe fi ẹ̀mí ìmoore hàn. Ìdí nìyẹn tí mo fi ń rọ àwọn èèyàn pé kí gbogbo ọmọ Nàìjíríà darapọ̀ mọ́ mi láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo yẹ àìsàn yìí, ọ̀pọ̀ èèyàn ló ti ṣẹlẹ̀ sí tí wọn ò yé. Ẹ jọ̀wọ́ nínú gbogbo ohun tẹ́ ẹ bá ń ṣe, ẹ máa tọ́jú ara yín, pàápàá jùlọ ìfúnpá yín. Ìfúnpá gíga ló fa tèmi. Mi ò mọ̀ pé mo ní ìfúnpá gíga kí n sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀, ó ti jẹ kíndìnrín mi. Báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni arákùnrin Ọlálékan fi ọ̀rọ̀ ìdúpẹ́ rẹ̀ ránṣẹ́ fún àtìlẹ́yìn tó rí gbà, pàápàá jùlọ láti ọwọ́ Funke Akindele. Tí òṣèré ilẹ̀ wa yìí náà sì gbé jáde sórí ìkànnì ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó bá a dá sí ọ̀rọ̀ náà. Àwọn èèyàn sì ń rọ̀jò àdúrà lé lórí ní kíkankíkan, tí wọ́n ní kò ní mọ ìkorò láyé tó wá tọmọtọmọ. Bẹ́ẹ̀ ni iṣẹ́ rẹ̀ yóò túbọ̀ máa gòkè sí i. Bẹ́ẹ̀ lọ̀kan nínú àwọn òṣèré tó hàn nínú sinimá rẹ̀ tí àkọlé rẹ̀ ń jẹ́ A Tribe Called Judah, tí orúkọ rẹ̀ ń jẹ́ Usman náà fèsì pé ó ní ìdí tí mo fi máa ń pe Funke ní aṣáájú nínú àwọn aṣáájú. Ìyẹn má dààmú, èmi náà yóò ṣàlàyé ohun tí Funke ṣe fún mi láìpẹ́ láì jìnà. Èyí làwọn èèyàn tún rí tí wọ́n tún ń kọ hà, tí wọ́n ní ó jọ pé gbogbo ẹni tó ti súnmọ́ Funke Akindele ló ti ṣe lóore kan tàbí òmíràn. Bẹ́ẹ̀ ni wọ́n tún tẹ̀síwájú nínú àdúrà pé kí Ọlọ́run túbọ̀ máa gbé ọwọ́
rẹ̀ sókè àti pé ògo rẹ̀ tó ti ń tàn káàkiri kò ní wọ̀kùn láéláé, bẹ́ẹ̀ ni kò ní ṣe oore ṣe. wọ́n ní Elédùà ò ní gbé ẹni tó máa ṣàánú fún tó máa kó bá wá sí iwájú rẹ̀. bẹ́ẹ̀ làwọn kan kí pé ó kú ìfọmọnìyàn ṣe ní gbogbo ìgbà. ó mà wá ga báyìí o, Iyabo Ojo kéde ìpadàbọ̀ rẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn bí oṣù méjì tó ti lọ bá ọmọ rẹ̀ tọ́jú ọmọ tuntun. Láriwo bá tún gba orí ayélujára kan, èyí lohun tó ṣẹlẹ̀. gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa táwọn èèyàn kì í yé sọ̀rọ̀ rẹ̀ ni Iyabo Alice Ojo ti kéde pé òun ti ń múra láti padà wá sórílẹ̀-èdè Nàìjíríà báyìí o, lẹ́yìn tó lọ sórílẹ̀-èdè Canada ní bí oṣù méjì sẹ́yìn láti lọ bá ọmọ rẹ̀ obìnrin tó ṣe ìgbéyàwó ayé gbọ́ tọ́rùn mọ́ ni. Priscilla Àjọkẹ́ Òjó tó ti di Àdìsá Kàmbálà báyìí tọ́jú ọmọ ló sì tún gbabẹ̀ padà sórílẹ̀-èdè Tanzania níbi tí wọ́n ti ṣe ayẹyẹ 40 ọjọ́ ọmọkùnrin tí wọ́n bí ni Rakim Ayomide Kàmbálà. arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa tí òkìkí rẹ̀ kì í yé kàn nítorí bí àwọn èèyàn ṣe máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní gbogbo ìgbà yìí kéde pé òun ti múra báyìí láti padà sí orílẹ̀-èdè Nàìjíríà. ó ní òun ò ní pẹ́ dé mọ́. Iyabo Ojo ní òun ti ṣe gbogbo ohun tó yẹ kí òun ṣe gẹ́gẹ́ bí abiyamọ, bẹ́ẹ̀ làárò lè ń sọ òun. nígbà tó ń bá òṣèré ilẹ̀ wa Tóyìn Abraham tó jẹ́ bí àbúrò sí lágbo òṣèré sọ̀rọ̀ lónìí, ọkàn mi ti wà nílé báyìí, mi ò sì ní pẹ́ padà sórílẹ̀-èdè Nàìjíríà. bẹ́ẹ̀ ni Tóyìn náà dáhùn pé ó tiẹ̀ ti gbìyànjú tó. ó ní iṣẹ́ takuntakun ni Iyabo Ojo ṣe fún ọmọ rẹ̀ pẹ̀lú bó ṣe pa gbogbo iṣẹ́ àti okòwò rẹ̀ tì láti wá mójútó ọmọ rẹ̀ àti ọmọ ọmọ rẹ̀. gbọ́n tó jọni lójú nípa ìpadàbọ̀ Iyabo Ojo yìí ni pé àti àwọn tó ń fẹ́ tirẹ̀ àti àwọn tó kórìíra rẹ̀ ló ń retí kó padà wá sórílẹ̀-èdè Nàìjíríà. àwọn olólùfẹ́ rẹ̀ ṣe ní àárò rẹ̀ ń sọ àwọn tí wọ́n ń wáwọ́ sí kó máa bọ̀ nílé. ní àwọn tí kò gba tirẹ̀ náà ń dáṣà pé èkó dùn máa bọ̀ nílé. ẹ ò bá gbàgbé pé ní kété tí Iyabo Ojo kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ni ariwo sọ lórí ayélujára látàrí àṣírí ẹgbẹ́ WhatsApp kan tí ọmọkùnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún máa ń sọ̀rọ̀ lórí ayélujára ní Martins Vincent Ọ̀sẹ̀ táwọn èèyàn mọ̀ sí Very Dark Man tàbí VDM tú síta. ó ní ẹgbẹ́ WhatsApp tí Iyabo Ojo dá sílẹ̀ láti jà fún ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad ni wọ́n ń lò láti fi dúnkokò mọ́ àwọn ènìyàn. bẹ́ẹ̀ ni wọ́n tún lo ẹgbẹ́ náà láti fi bà tàwọn èèyàn jẹ́. ó ní inú ẹgbẹ́ WhatsApp yìí kan náà ni wọ́n ti rán òun lẹ́wọ̀n lọ́dún tó kọjá. VDM tẹ̀síwájú pé ẹ̀sùn ìdúnkokò mọ́ni àti ìṣekúpani tí Iyabo Ojo fi kan ọmọkùnrin olórin tàkasúfè ilẹ̀ wa ni Azeez Fashola tí gbogbo èèyàn mọ̀ sí Naira Marley ló ṣàkóbá fún iṣẹ́ orin ọmọkùnrin yìí, àti pé Naira Marley ti gbé òṣèré ilẹ̀ wa yìí lọ ságọ̀ ọlọ́pàá tí wọ́n sì ti gbà láti parí ọ̀rọ̀ náà ní tùbínùbí. ṣùgbọ́n wọ́n ṣe àdéhùn pé Iyabo Ojo yóò jáde láti tọrọ àforíjì lọ́wọ́ ọmọkùnrin olórin yìí, bẹ́ẹ̀ ni yóò kó gbogbo ọ̀rọ̀ tó ti sọ sí ọmọkùnrin náà jẹ lójú gbogbo ayé lórí ìkànnì ayélujára rẹ̀. Iyabo Ojo náà sì gbà láti ṣe eléyìí láàrin ọ̀sẹ̀ méjì pẹ̀lú ẹ̀bẹ̀, ṣùgbọ́n tí arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa yìí padà kọ̀ láti mú àdéhùn rẹ̀ iṣẹ́. VDM sì ń sọ pé àfi kí Iyabo Ojo wá jẹ́jọ́ lórí ọ̀rọ̀ náà tó bá ti dé sórílẹ̀-èdè Nàìjíríà. ẹ ló tún jáde tó ní níṣe ni Iyabo Ojo mọ̀ọ́mọ̀ lọ lìkì sórílẹ̀-èdè Canada kí ọ̀rọ̀ náà bá lè kúrò nílẹ̀ káwọn èèyàn sì lè gbàgbé ọ̀rọ̀ náà pátápátá. eléyìí àti àwọn ẹ̀sùn míì lóríṣiríṣi ni VDM àti àwọn olólùfẹ́ rẹ̀ fi ń sọ pé tí Iyabo Ojo bá tó bẹ́ẹ̀ kó padà wá sílé lórílẹ̀-èdè Nàìjíríà. ṣùgbọ́n ní báyìí òṣèré náà ti kéde pé òun ti ń múra láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà, tilẹ̀ jẹ́ pé kò tí ì sọ ní pàtó ìgbà tó ń padà bọ̀. ohun tí yóò ṣẹlẹ̀ nígbà tí òṣèré táwọn èèyàn máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí bá gúnlẹ̀ sí orílẹ̀-èdè yìí ni àwọn èèyàn ń retí pẹ̀lú gbogbo awuyewuye àti àwọn ẹ̀sùn lọ́lọ́kan òjọ̀kan tó ti wà nílẹ̀. ṣùgbọ́n tẹ́ ò bá gbàgbé Iyabo Ojo fúnra rẹ̀ ti sọ ṣáájú nínú àwọn ọ̀rọ̀ kan tó gbé jáde pé nígbà tí òun bá dé ni òun máa ráàyè láti gbé ìgbésẹ̀ lórí gbogbo èébú, ẹ̀sùn àti èpè tí òṣèré ẹgbẹ́ rẹ̀ tí wọn kì í fẹ́ rí mí ara wọn láàtàn ni Lizzy Anjorin gbé òun àti àwọn ọmọ òun ṣẹ́. ó sì jẹ́ pé pẹ̀lú gbogbo ohun tó wà nílẹ̀ báyìí ó ṣeé ṣe kí orúkọ Iyabo Ojo tún gba orí ayélujára kan láìpẹ́ láì jìnà. lẹ́yìn náà ti gbọ́ ohun tí Wasila Coded sọ nípa ìjì burúkú tó jà nínú ìgbéyàwó rẹ̀ láìpẹ́ yìí, ìgbàgbọ́ rẹ̀ lórí ìgbéyàwó àti ìdí tó fi gbà láti jẹ́ ìyàwó kẹta nílé ọkọ tó fẹ́ báyìí. àwọn èèyàn fi ní òun ló nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ yìí tó sì ń sa ipá rẹ̀ láti rí i pé ìgbéyàwó náà kò dàrú. èyí lohun tó sọ. ó dàbí ẹni pé wàhálà àti gbọ́nmi sí omi òtó tó wáyé láàrin òṣèré ilẹ̀ wa Adébímpé Akíntúndé táwọn èèyàn mọ̀ sí Wasila Coded àti ọkọ rẹ̀ ọmọọba Yusuf Ganiyu ti rodò lọ́mú mi báyìí o. nítorí gbogbo ọ̀rọ̀ tí òṣèré yìí sọ lórí ìgbéyàwó rẹ̀ láìpẹ́ yìí fi hàn pé ó sì wà lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ yìí. ṣùgbọ́n níṣe làwọn èèyàn ń ṣe àkíyèsí pé pẹ̀lú gbogbo òkú ọ̀rọ̀, èébú, orin òwe àti ìfiniwọ́lẹ̀ tí ọkọ òṣèré yìí ṣe fún un, Wasila Coded sì nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ yìí dénúdénú. ṣé Wasila Coded ló ṣe àwọn àlàyé kan nígbà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú òṣèré ẹgbẹ́
olólùfẹ́ rẹ̀ òun náà gbajúmọ̀ dáadáa nínú ká ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí ayélujára ní Bíọ́lá Adébáyọ̀ nígbà tó gbà á lálejò lórí ètò rẹ̀ kan tí àkọlé rẹ̀ ń jẹ́ ìrírí mi. Lásìkò tí Wasila Coded ń fi ọ̀rọ̀ wá òṣèré yìí lẹ́nu wò ní ọ̀rọ̀ ìbáṣepọ̀ Wasila Coded pẹ̀lú ọkọ rẹ̀ jẹyọ. Wasila Coded náà sì ṣe àlàyé pé òun kò ṣe ìgbéyàwó kankan rí yàtọ̀ sí èyí tí òun ṣe pẹ̀lú ọkọ tí òun wà lọ́ọ̀dẹ̀ rẹ̀ yìí. Ó ní ọkùnrin tí òun bí àkọ́bí ọmọ òun fún kò ṣe ìgbéyàwó pẹ̀lú òun, kódà àjọṣepọ̀ àwọn kò pẹ́ rárá. Bẹ́ẹ̀ ni òun ò ní ọkọ kankan lẹ́yìn ìgbà náà àfi ìgbà tí òun ṣe ìgbéyàwó pẹ̀lú ọkùnrin tóun bímọ ẹlẹ́ẹ̀kejì fún, ìyẹn ọmọ ọba Yusuf Ganiyu tóun sì wà lọ́ọ̀dẹ̀ rẹ̀ títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Wasila ní ohun tó wu òun ni kí òun wà nílé ọkọ kí òun náà sì ládé lórí, torí pé ẹ̀gbọ́n òun ọkùnrin ní ìyàwó bẹ́ẹ̀ làbúrò òun náà wà nílé ọkọ. Bẹ́ẹ̀ lòun náà sì nífẹ̀ẹ́ sí láti wà lábẹ́ ọkùnrin kan gẹ́gẹ́ bí aya. Tọ̀ sí eléyìí, Wasila ní àkọ́bí òun tí òun náà jẹ́ ọmọbìnrin wà lára ìdí tí òun fi pinnu láti lọ́kọ. Nítorí gbogbo ìgbà ni ọmọ òun yìí máa ń bẹ̀ òun pé òun fẹ́ àbúrò, pé kí òun bímọ lé òun. Ó ní eléyìí ló fà á tí òun fi ṣe ìgbéyàwó. Ó ní bó tilẹ̀ jẹ́ pé àwọn wàhálà kan wáyé láìpẹ́ yìí, ṣùgbọ́n inú òun dùn báyìí pé òun sì wà nílé ọkọ. Bẹ́ẹ̀ ni Wasila Coded ń fi òrùka ìgbéyàwó tó fi sọ́wọ́ hàn. Wasila ní ìgbàgbọ́ òun ni pé gbogbo nǹkan tí obìnrin bá rí nínú ìgbéyàwó, gbogbo ìyà tóbìnrin bá jẹ nílé ọkọ, ara ìpèníjà ìgbéyàwó ni. Bẹ́ẹ̀ ló fi kún un pé kì í ṣe gbogbo obìnrin ló lórí ọkọ. Fún ọ̀rọ̀ tí Wasila Coded sọ yìí ló jẹ́ káwọn èèyàn máa béèrè pé ṣé òṣèré yìí ti padà sílé ọkọ rẹ̀ yìí ni. Lẹ́yìn tí ọkùnrin náà bù tó yẹ̀yẹ́ rẹ̀ tó fi ṣe ẹlẹ́yà lórí ayélujára, bẹ́ẹ̀ ni kò yọjú síbi ìkómọ ọmọ tí Wasila Coded bí fún, àbí kó tiẹ̀ fèsì sí àwọn tó ń kí ikú oríire ọmọ náà lórí ayélujára. Níṣẹ́ làwọn míín sọ pé àwọn ò lè ṣerú ẹ̀ láéláé pé ojú obìnrin máa ń rí tó ní ilé ọkọ. Bẹ́ẹ̀ làwọn míín gbóríyìn fún pé ìwà ọlọ́gbọ́n èèyàn ló hù. Wọ́n ní bó ṣe padà sọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ yìí gan ló dáa. Àwọn míín ní Wasila ló ti kọlu agbami ìfẹ́, bẹ́ẹ̀ ló ti yóò fẹ́ bírí. Wọ́n ló wù láti gbélé ọkọ ṣùgbọ́n kò dàbí ẹni pé ọkọ yìí ṣetán láti nífẹ̀ẹ́ rẹ̀. Ẹnìkan tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ní òun ò lè ṣe irú nǹkan tí Wasila Coded ṣe yìí nítorí pé ọkùnrin yìí kan náà ló jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé iná ń jó lọ́fun àmùkòkò wọn. Pẹ̀lú bó ṣe ń kọrin èébú, ọ̀tẹ̀ àti àwọn òkú ọ̀rọ̀ lóríṣiríṣi jáde lórí ìkànnì ayélujára rẹ̀. Bẹ́ẹ̀ ni kò tún yọjú lọ́jọ́ ìkómọ ọmọ tí wọ́n bí fún un. Ó lóun ò lè fi irú ọkùnrin bẹ́ẹ̀ ṣe adé orí láéláé. Bẹ́ẹ̀ lẹ́lòmíì fèsì pé alára òrò òun ẹ ló kú àìsùn ó kú àìwo. Ní èwo wá ni tàwọn gbàrànmídẹlẹ́rù tó fẹ́ máa gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ sórí tí wọ́n máa fa tiwọn dání. Bẹ́ẹ̀ ló rọ Wasila Coded láti má gbà kí ẹnikẹ́ni pòkọ ìbànújẹ́ fún un. Ó sì tún rán létí pé òun ló láyé rẹ̀, sì ní àǹfààní láti yan ipa tó bá tọ́ àti tó bá tẹ́ lọ́rùn, àti pé ìdùnnú rẹ̀ ló jájù nínú gbogbo ọ̀rọ̀ yìí. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìfọ̀kànbalẹ̀, ojú òní pọ́n yín o. Tọ́lójú owó ìpọ́n dàda kò sí epo ìtàyìn lórúkọ tá a mú sẹlẹ́dẹ̀ ìdárò ó ní ẹ̀ ní fìnira ṣayé. Níbi tójúmọ́ ti mọ́, ibi tílẹ̀ ti ń sú, ibi tẹ́ ẹ ti ń sùn, ẹ ní jílékú lọ́wọ́ o. Adé ìdásọ ọ̀daràn ẹ̀ ní ìdáràn ayé o. Orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ni Aṣíwájú Ìyálóde ní ìlú Pàṣà. Mo jẹ́ Ìyálóde ní Ọ̀yọ́ State fún àwọn Àgbẹ̀kọ̀yà. Mo jẹ́ Ìyálájé Ọ̀yọ́ Empire. Mo jẹ́ Ìyámọ̀kun àgbáyé. Èmi náà nìyá gbogbo ní Ọ̀yọ́ Aláàfin. Ẹ kú ojúmọ́, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ire o. Ojú tó mọ́ yín lónìí ẹ̀ ní jáde lékú lọ́wọ́. Mo wá pè wá sákìyèsí pé ewé ń bẹ o fẹ́ni tó bá mọ̀ ọ́n lò. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé, nǹkan pọ̀ lóríṣiríṣi tí ń ṣẹlẹ̀. Àìsàn oríṣiríṣi ló káyé táwọn èèbó ń fún lóko. Ó sì ní táwa náà ń pè nígbà wáṣẹ̀. Kó tó di ogun pé bí èèyàn bá fẹsẹ̀ kọ tí ó tètè san, ẹ bá ti gbé e dé kíní èèbó ti fún lóko tí ó mọ̀ jẹ́. Mo wá fún àwọn oríṣiríṣi àrùn. Fi mí pamọ́ kí n pọ́ lóko tárùn jẹ́, tú mi ilẹ̀ kí n gbọ́ là lóko ìdàkejì rẹ̀. Kò sí ntí ò sóògùn rẹ̀ o, kò sì sí ntí ò sí ìwòsàn fún, àfi téèyàn bá fira rẹ̀ pamọ́. Ṣé ẹ rí eléyìí? Ìfúnpá gíga, hypertension òun ní ṣiṣẹ́ fún. Wọ́n ní ìwọ wà lórí oògùn kan máa lò lọ, èyí èsè lò lọ. Tó o bá ti lé lókè yìí kan tán, ò tún gbúrò rẹ̀ mọ́ láyé. O ti bọ́nú àìsàn mu. Ṣé ẹ rí eléyìí ti ṣúgà rèé? Ṣúgà ní dàmí láàmú. Wọ́n ní mọ́ gba abẹ́rẹ́, wọ́n ní mọ́ gbòògùn. Tó o bá ti lò ó, ò lò nǹkan kan mí lẹ́yìn rẹ̀ mọ́. O ti bọ́nú àìsàn, ike kan yìí náà ni ó ṣe wòsàn fún ọ. Kì í ṣe pé máa lò lọ kọ́, oògùn rẹ kọ́ lóògùn máa lò lọ. Ṣé wá rí eléyìí? Nǹkan sọ kúlúkúlú lágbo ara mi.
nǹkan rìn káàkiri ara mi àtẹ́lẹsẹ̀ ń ta mí orí mi ń gbáyè ọfà ni o oògùn rẹ̀ rèé o oògùn ẹ̀ rèé tó o bá ti rà á oríṣi mẹ́ta ni ó lọ́sẹ̀ ó ní gbẹ́rẹ́ ó ní para tó o bá ti rà á o tún gbúrò kankan mọ́ ọfà burúkú àìsàn burúkú yóò jáde kúrò lára rẹ oògùn ológun èpè elépè ọ̀rọ̀ ọlọ́rẹ kò ní í jà ní o ṣé ẹ wá rélé yìí oògùn fẹ́ṣàn ni o ti nárùn tipẹ́ kíní kan àìsàn kan ń bẹ lára mi kíní kan ń dìkú dúrú nǹkan kan ń ṣe mò ń ṣe nǹkan oṣù kò lọ déédéé wọ ọmọkùnrin nǹkan kan ń ti ọ́ abẹ́ kọpọ̀n ń ro mí kíní kan ń ṣe mí ìfẹ́sàn tó ti pẹ́ lára tí ìfẹ́sàn bá sì pẹ́ lára fóbìnrin a máa dìjú nǹkan ìfẹ́sàn lélẹ́yìí o ẹ wá jẹ́ ń fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08059856632 lẹ́ẹ̀kan sí 08059856632 orúkọ mi ní ìyálóde aṣíwájú ìyálóde ìpàṣà ìyálóde àgbẹ̀kọ̀yà fún Ọ̀yọ́ state àyọ̀kẹ́ olórìṣà aṣíwájú ìyálóde àdúrà yín ó gbà ó mo wà ní Ọ̀yọ́ aláàfin kò sí gbogbo ibi tó o bá ti ń bọ̀ láti gbogbo àgbáyé tó o bá ti dé Ọ̀yọ́ gangan bọ́ọ̀lẹ̀ lówódé lọ́yọ̀ọ́ kó o gbé ọ̀kadà pé òun lọ ilé ìyá gbogbo lọ́yàgbẹ́ bọ́ ọ̀rọ̀ ọmọ ọdún 4 yóò mọ ọdọ́dọ̀ mi ẹ̀ ní fìnira ṣayé o àdúrà yín ó gbà ó.